Hello, it's Babaláwúlé in the video. Wàhálà ti ṣẹlẹ̀ o. Ọpẹ́ ló mọ̀ pè mí. Ní bábúlé mo wà. Ló ní bàbá o, wọ́n ti ń pín owó Amẹ́ríkà o. Kémi ó wá gba tèmi o. Mo bá wọkọ̀, mo ti dé airport, kò sẹ́ni kankan bẹ̀. Mo wá ní sípò mo lọ mo ní Amẹ́ríkà náà. Wọ́n wá gbé èmi nìkan ṣoṣo láti Nàìjíríà dé Amẹ́ríkà. Mo ní kò sí ní ọ̀sẹ̀lẹ̀ orúkọ Jésù èmi ò dé Amẹ́ríkà yìí ń gbowó. Mo wá dé Amẹ́ríkà tán. Wọ́n gbé kí lorúkọ mi mo ní Babaláwúlé. Wọ́n wá ní kí mo fẹ́ gbowó Donald Trump ni. Wọ́n wá ní orí wẹ́bsáìtì ni wọ́n ti ń gbà. Mo ní ìpàdé tó jẹ́ wẹ́bsáìtì. Wọ́n ní ìlọ www. Kí n lọ gbowó lọ́wọ́ wẹ́bsáìtì ẹ dákun tá a máa mọ wẹ́bsáìtì. Wẹ́bsáìtì ibo wọ́n ti ń pín owó ní Amẹ́ríkà o. Wọ́n ní èmi ìṣe ọmọ Amẹ́ríkà. Ibi tí wàhálà ó ti ṣẹlẹ̀ rèé o. Èmi Babaláwúlé. Mo kàmpé fún ọ̀gbẹ́ni Donald Trump yìí o. Ibi owó wọn wá fẹ́ máa dáwọ́ rú fún mi. Wọ́n pé èmi ò jẹ́ ọmọ Amẹ́ríkà. Ẹ dákun ẹ ń bá mọ wẹ́bsáìtì láti gbowó Trump jẹ́ mọ́ o. Lálẹ́ ìjẹ́ bẹ́ẹ̀ ìdàbírú kí n tó wá sábúlé o. Donald Trump láàrin èmi pẹ̀lú ẹ gbogbo ọlọ́dún méjì tí ń bẹ rówó. Ẹkú sì fẹ́ máa gbọ̀n mí sá. Mo wọkọ̀ mo borí lákòókòrò pé wá gbowó mo wá dé ìtàn wọn ni wọ́n fẹ́ máa dáwọ́ rúbọ ìwọ́n náà ọmọ Amẹ́ríkà nìkan. Ẹbí ìsọmọ Amẹ́ríkà ó ní iye bàálù dípò tí wọ̀ wá sórílẹ̀-èdè ní àìmọye ìgbà ó wá dibi tówó ẹfẹ́ mọ tòṣèlú bọ̀ ìnígbà ó.